yá mo kí gbogbo ojú tó ń wò mí nílé lóko lẹ́yìn odi ṣé àlàáfíà ni mo bá rí ọdẹ ọdún bí mo gbàládùra fún gbogbo ojú tó ń wò mí pé a ò ní rí mo gbé sọnù bí òṣì bí ọmọ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Justice for Mohbad òun náà ní àṣìwà àwọn àgbàbọ̀ wọ́n ní tí náà bá tán láṣọ ẹ̀jẹ̀ ò kí ń tán lè kanna information kan ló tó mi lọ́wọ́ tí mo ti ń ṣe findings ní orí ẹ̀ actually ẹ jẹ́ kí n pè ní allegedly torí pé kí ni mi ò gbọ́ conversation yẹn lẹ́nu bàbá Mohbad fún ara wọn kò ṣe kí bí mo gbọ́ conversation yẹn lẹ́nu bàbá Mohbad fún ara wọn but àwọn information yẹn ń tó mi létí pé corona inquest tó fẹ́ ṣẹlẹ̀ lénìí ṣìbẹ́ ní 10 Friday corona inquest tó fẹ́ ṣẹlẹ̀ lénìí wọ́n ní bàbá Mohbad sọ wípé wọ́n ní bàbá Mohbad sọ wípé ẹni tí kò bá kí ń ṣe ẹbí alọ́ba ẹni tí kò bá kí ń ṣe family relative àbátan ẹbí alọ́ba wọn ò fẹ́ rí ní corona inquest who does that wọ́n ní wọ́n sọ wípé tán bá rí àwọn èèyàn bẹ́ẹ̀ ní corona inquest wọ́n máa arrest wọn ni even though ẹjọ́ tí ò tiẹ̀ kí ń ṣe ẹjọ́ apààyàn tán bá gbé lọ sí court oríṣiríṣi èèyàn ló lẹ́tọ̀ọ́ láti lọ gbọ́ láti lọ wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ lórí ẹjọ́ yẹn court ò kí ń lé anybody how much more ẹjọ́ apààyàn how much more ẹjọ́ tí the whole world tó ti ń fight justice fún kí irú bàbá Mohbad kọ́ máa wá sọ wípé allegedly ni o mi ò gẹ́gẹ́ bí mo sọ mi ò gbọ́ conversation yẹn lẹ́nu bàbá Mohbad àmọ́ wọ́n ń sọ pé bàbá Mohbad sọ bẹ́ẹ̀ pé ẹni tí ó bá ti ń ṣe ẹbí alọ́ba tó bá rìn sí gbèrègbèrè corona inquest wọ́n máa arrest ẹni kí ni yẹn bí mi nígbà tí mo gbọ́ bẹ́ẹ̀ pé who does that mo dẹ̀ gbọ́ lẹ́nu Mr. Yomi Fabiyi pé wọ́n ń try láti fẹ́ arrest àwọn wọ́n competition pé kán arrest àwọn gbogbo ọ̀nà tó mọ̀ ni wọ́n ń gbà pé láti fi shut àwọn down láti fi break wings àwọn láti fi pa àwọn lẹ́nu mọ́ káwọn má lè follow Justice for Mohbad mọ́ àwọn dẹ̀ sọ fún wọn pé kò sí nǹkan tó jọ mo gbọ́ yẹn clear lẹ́nu Mr. Yomi Fabiyi kí ni nǹkan tí mo wá fẹ́ fàyọ̀ ní pé a lè ní kò ní ṣẹlẹ̀ kó lọ ṣẹlẹ̀ gbogbo ojú tó ń wò mí ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí kó go viral kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe Ẹlẹ́yẹlé Global TV fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ̀ tí subscribe ni o nǹkan tó jẹ́ kí n sáré mú information yìí wá fún yín ni pé a lè ní kò ní ṣẹlẹ̀ kó lọ ṣẹlẹ̀ torí pé kí ni who is Yomi tí wọ́n lè arrest who is Yomi tí wọ́n lè parọ́ mọ́ who is Yomi tí wọ́n lè implicate tó bá fi lè mú nígbà ayé Jésù Kristi tó yẹ pé nínú àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ náà ló point ẹ̀ fọ́tà tó mú Jésù Kristi tó kàn má gbélébù táwa ní Yomi tí wọ́n lè mú nígbà ayé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó gbógun tì tó lè kó ní Mọ̀dínà ẹ wo báwọn òjíṣẹ́ méjèèjì yẹn bí wọ́n ṣe súnmọ́ lọ́hun tó bá fi lè mú tí àwọn ẹlẹ́ran ara èèyàn tó ń gbógun tì wọ́n táwa ní Yomi Fabiyi tí wọ́n lè gbógun tì so kó wá tó ṣẹlẹ̀ wọ́n ní kí Sòbìà tó dégbò Olígànbẹ̀ là ń ké sí kó wá tó ṣẹlẹ̀ mo ní kí sáré mú information yìí wá kí gbogbo àwa tó ó ṣeé ṣe èmi mọ̀ pé àwọn tí ò gbọ́ pọ̀ àwọn tí ò gbọ́ wọ́n pọ̀ dáadáa torí Yomi Fabiyi dẹ̀ sọ wọ́n ní ó yẹ kí rally kó wáyé but torí corona inquest yẹn wọ́n wò bóyá kán pẹ́ǹdì rally yẹn kán lọ gbọ́ nǹkan tí wọ́n fẹ́ ṣẹlẹ̀ ní corona inquest ó dàbí ẹni pé torí ẹ̀ ni bàbá Mohbad ṣe ọ̀tá statement yẹn dóò mi ò gbọ́ lẹ́nu wọn but ọ̀rọ̀ yẹn ń jáde gan so tó bá wá fi mú pé Yomi Fabiyi lọ síbẹ̀ tó bá wá arrest ẹ̀ òun ètè ń give information yìí pé number 1 tírú ẹ̀ bá ṣẹlẹ̀ ká ti mọ̀ wípé bàbá Mohbad a kàn ń fojú wò wọ́n pé wọ́n ń wá justice ni wọ́n ò wá justice rárá 2 tó bá padà ṣẹlẹ̀ bá a ṣe ń sọ a jẹ́ pé bàbá Mohbad ti kọ lẹ́tà sí wọ̀ torí tí ẹ ò bá gbàgbé àwọn èèyàn ti ń sọ wípé bàbá Mohbad ti compromise tàbá wá tálẹ̀ ẹ̀ mọ́ ọ̀rọ̀ tí Wùnmí sọ tó ní tóun bá sọ nǹkan tó wà láàrin òun àti bàbá Mohbad a máa sọ bàbá Mohbad ní òkùpa ni ṣẹ́rí nígbà míì ọ̀rọ̀ gidi máa ń jáde lẹ́nu àṣírí nígbà míì bò torí pé nìyẹn ṣírí ọ̀rọ̀ tó bá ń jáde lẹ́nu ẹ̀ à kí ń kà kún meanwhile ọ̀rọ̀ gidi máa ń jáde nígbà míì ṣẹ́rí pé ọ̀rọ̀ tí ọmọ Wùnmí yẹn sọ ó ti ń fẹ́ ṣe mọ́ bàbá Mohbad ní ara báyìí ẹ wo iye àwọn tí bàbá Mohbad ti ń bájà
lórí wípé wọ́n ń fight fún ọmọ ẹ̀ ó ṣe ṣe títí ó tún kọrin fún wọn so tá a bá wá wò pé kò lè ṣẹlẹ̀ ó wá lè ṣẹlẹ̀ fún àǹfààní àwọn tí wọn ò tí ì gbọ́ torí mo mọ̀ pé ó ṣe é ṣe kẹ́yìn kan ti gbọ́ pé bàbá Mohbad wọ́n náà sọ báyìí wọ́n náà sọ báyìí but fún àǹfààní àwọn tí wọn ò tí ì gbọ́ kí gbogbo wa lè gbáradì ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí ẹ bá mi share ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ ṣe máa ń bá mi share ẹ jọ̀ọ́ ẹ bá mi share fún àǹfààní ẹ̀yin tí ẹ ò tí subscribe ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV ṣe rí ọ̀rọ̀ yìí tó bá padà ṣẹlẹ̀ a jẹ́ wípé ẹ̀kọ́ ti fojú múmu hàn bó tiẹ̀ ti lè jẹ́ pé àgbà lọ́ọ̀yà kan la gbọ́ pé ó wà nídìí ọ̀rọ̀ yìí tó ń hold the justice for Mohbad ẹ má jẹ́ kọ́rọ̀ yìí dógún ẹ má jẹ́ kó di nǹkan tó wá tí wọ́n ṣe yàrá máa shut down the road tó yẹ máa lọ block governor's house tó yẹ máa lọ block secretariat tó yẹ máa block gbogbo ojú ọ̀nà so ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kọ́rọ̀ yìí dógún a ò ní rí jù báyìí lọ lórí ọ̀rọ̀ justice for Mohbad mo ní kí n sáré fún yín ní information yìí ni kí corona inquest kó tó end ká tó mọ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ẹ jẹ́ ká yẹ ti gbáradì ẹ bá mi share fídíò yìí kẹ́dẹ̀ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV mo tún padà bọ̀ if any information tí n bá tó rí mo tún padà bọ̀ ire o.